Hello. Ẹ kálẹ́ o. Hello. Hello. Ṣé ti rí Desmond Elliot ẹ má wo fíìmù ẹ̀ mọ́ ó wà lára àwọn tó ná pàṣẹ bíìlì pé kán wá àfẹ́ẹ̀tì kán lo social media bill ní Nàìjíríà wípé kán má jẹ́ kán lo social íńtánẹ́ẹ̀tì mọ́ ẹ wò Desmond Elliot wà bẹ́ẹ̀ wọ́n ti bá pò ó seriously ikọ́ tẹ bá lè ṣe sí ẹ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí lórí fóònù ẹ kẹ́bùn bá àdé fóònù ẹ lọ ẹ kálẹ́. ẹ lọ ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà mà. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ mà ṣé dáadáa lẹ wà. ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí pé Buhari ti kú òun ló jẹ́ kí gbogbo wa máa behave bẹ́ẹ̀ yẹn òun ló jẹ́ kí gbogbo àwọn sẹ́nítọ̀ àtàwọn gọ́vnà kọ́ máa ṣe nǹkan tó wù wọ́n ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín mà. òun ló jẹ́ kó máa behave bọ́ ṣe ń ṣe yẹn tó hàn tiẹ̀ láàánú tọ̀ ní nǹkan kan òun ló jẹ́ kí ìlú dàrú wọ́n mọ secret yẹn pé Buhari ò sí alive òun ló jẹ́ kí gbogbo máa behave bẹ́ẹ̀ tó fi ń kó oúnjẹ pamọ́ oúnjẹ tó dẹ̀ kó ni ṣùgbọ́n àṣírí wọn ti tú Ọlọ́run dẹ̀ máa mú wọn. no more election sef àṣẹ election mọ́ àṣẹ election mọ́. wà ń bẹ̀ ń sìn iṣẹ́ gidi wà lọ́wọ́ àwọn yóòtù yẹn o tí wọ́n bá ti fi lè mú ìyàwó Buhari tó bá mú ọmọ ẹ̀ tó kidnap wọn wọ́n á jẹ́wọ́ àṣírí á tú tó bá lè ṣe tó jẹ́ pé kó máa ṣọ́ wọn títí tó máa fi rí wọn mú tó bá fi lè rí wọn mú sọ̀rọ̀ mi yé yín sìn tó ń mú wọn tó ń yọ ìbọn tí wọ́n pé tó ò bá jẹ́wọ́ àṣírí ẹ̀ kó rìkọ́dù gbogbo kìíní yẹn kó rìkọ́dù ẹ̀ síta ìgbà yẹn ni tí àṣírí yẹn bá tú síta ìgbà yẹn ni Nàìjíríà ló máa tó ní ìrọ̀rùn máa tó bá gbogbo ìlú tí ó bá jẹ́ pé wọn ò lè ṣe é kí ká pín ó bẹ́tà kí gbogbo wa pín kólúkálukú máa lọ. kólúkálukú máa lọ lọ ẹ̀ṣọ́gun ní. program kan ní èní ní Amẹ́ríkà tí àwọn yẹn sọ pé káwọn yúùtù pé kán lọ kí wọ́n lọ kán yan kó fa èèyàn sílẹ̀ pé kí wọ́n ṣe because àwọn yẹn believe nínú one Nigeria. èmi ò dẹ̀ mọ̀ pé àwọn èèyàn wá sì dá àtúntò sì ń sọ pé one Nigeria. one Nigeria ìṣe kan sọ fún àwọn yúùtù pé kí gbogbo wọn sọ pé Yorùbá nation wọn àwọn tó wà l'Amẹ́ríkà yìí sọ pé one Nigeria torí mò ń gbọ́ sí tán ni wọ́n ti ṣí kinní kan kí gbogbo èèyàn kí Davido Fúnkẹ́ Akíndélé kí gbogbo wọn kọ́kọ́ síta kọ́kọrin tó ṣe gbá káwọn ọmọ lọ gba voters card kí gbogbo wọn lọ sórí Instagram pásítọ̀ lẹni tí mò ń sọ yìí o pásítọ̀ ni o. ẹ jọ ẹ bá mi ṣe ẹ sí ẹ ṣe ẹ bá mi ṣe fídíò yẹn sórí ìgbà tó ṣe lockdown àwọn òbí ní fúnpáwọn lè ṣe service lórí kìíní kan àìmọye mílíọ̀nsì pé torí náà kó lè wọ̀ káwọn kó lè wọ̀ ọ̀ instead kí gbogbo wọn fight fún wọn ní fún Yorùbá nation wọ́n sì tún sọ̀rọ̀ Nàìjíríà kí ló fẹ́ gbà ṣé wọ́n rò pé àwọn Haúsá yìí máa fi wá sílẹ̀ yìí. wà láìtàlẹ̀ Nigerians ti wà confused. Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ gbogbo ọ̀nà bàjẹ́ gbogbo everything nǹkan tí òye wọn ni pé wọ́n ṣe ń sọ pé Nàìjíríà àwọn aráàbí máa tún wọlé láti tún mọ ọ̀pọ̀ ọ̀nà tó máa gbà tó fẹ́ tó máa tún fi wọlé sáwọn èèyàn lára. ẹ̀yẹ dẹ́ ọmọ tó sọ pé èmi sì sọ pé wọ́n ṣe wọ́n ní wọ́n pè é kó pé torí pé wọ́n fẹ́ mọ àwọn èèyàn tó ṣe kíní pé àwọn yúùtù pé kíni way forward ṣe gẹ̀ẹ́sì ẹ̀yin náà wo bí tọkọta tẹ́ǹtì ní gbogbo wọn tó sábẹ́ ilé ṣé wọn ò lè gba ọ́ọ̀lù ṣé kò sí ọ́ọ̀lù ń bẹ̀ ni. sábẹ́ ilé tó yẹ kó jẹ́ kí pẹ́ẹ́sì kí gbogbo ẹ̀ kó wà ń bẹ̀. wọ́n pé táwọn ti bá ṣé láwọn tó gbowó yẹn tọ́mọ orúkọ onítọ̀hún yẹn kọ́ lọ fi ní Ògún.
yẹn ó gbọ́dọ̀ ikú ẹ̀. bẹ́ẹ̀ni. torí bọ̀bọ́ yẹn jáde pé wọ́n fẹ́ bribe òun dẹ̀ sọ pé òun ò gbowó àwọn ẹ̀ sọ pé kò ń gbowó. ju bribery yìí bribery and corruption. ẹnikẹ́ni tó bá àtàkì bọ̀bọ́ tó sọ pé òun ò gbowó yẹn jẹ́ ẹni tó gbowó yẹn ní gbogbo state kó bẹ̀rẹ̀ sí máa fi orúkọ ẹ̀ kó máa lọ́ máa fi gbòògùn. sísítà mi tí ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ mà. ìyẹn ìdíkọ́ tó àbá ṣe bẹ́ẹ̀ àwọn kan á tún dìde láti sọ pé àwọn fẹ́ gbowó. ẹ ló mà mo máa nídìí yín mà. àwọn ẹlòmíì á tún dìde láti sọ pé àwọn fẹ́ gbowó ṣùgbọ́n tó bá ti rí sample. ẹ ló mà. sọ̀rọ̀ mi yé yín mà. ẹ ló mà. tó bá ti rí sample wọn ò ní ṣerú ẹ̀ mọ́ ní ayé wọn. ẹ ló kọ́là. mò ń gbọ́. ẹ jọ̀ọ́ mo nídìí àwọn nǹkan kan lọ́wọ́ yín. ṣé rí gbogbo. tí gbogbo bá ti ṣerú ẹ̀. ẹ ló kọ́là. ẹ ló mà ẹ listen ẹ ní sùúrù fún mi ẹ má bínú. mo nídìí information àwọn nǹkan tẹ́ ń sọ yìí. àwọn fídíò ọ̀tẹ̀ tí ẹ sọ pé ó ṣẹlẹ̀ yẹ jọ̀ọ́ ẹ bá mi forward ẹ̀ sí orí WhatsApp number mi pẹ̀lú orúkọ ẹni yẹn. ok máa forward ẹ̀ sí yín tí mo gan mo forward àwọn kan sí yín lánàá mo forward àwọn kan sí yín lánàá kẹ́dọ̀ wò níbi tó ti bẹ̀rẹ̀ sí ṣe pé fáwọn yẹn àwọn gómìnà kọ́ máa bọ̀ Ṣàngó kọ́ máa bọ̀ gbogbo ẹ̀jọ́ tí wọ́n. ẹ ṣe gan ni mà. kọ́ máa bọ̀ Bàtálá kó fi máa ṣépè fún gbogbo ìnáwó. ẹ ṣe gan ni. láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo kinní yóò lè dáwọ́ dúró. ẹ ṣe gan ni. so nǹkan tí mo kàn lè sọ nìyẹn o. gbogbo dẹ̀ kọ́ máa ké pé any youth tó bá kò sí ọ̀gá kò sí ẹni. ìyá ó ti rí court. kọ́ máa fi bọ Ògún kọ́ máa fi bọ Ògún kọ́ máa léwu ẹ̀ àti Ṣàngó àti gbogbo àtọ́ bàbá lápẹ́ ẹnikẹ́ni kí ẹni yẹn fi round up. ẹ ṣe gan ni kọ́là mi ká lè píkì nọ́mbà ẹ̀. nǹkan tí mo ní mo fẹ́ sọ nìyẹn bọ̀ máa ṣẹ̀dá àwọn kìnìún yẹn sí ní mà. ẹ ṣe gan ni God bless you ma thank you very much. so Kọ́lá from country wo lele ẹ kalẹ́ o okay Holland ẹ kalẹ́. ṣe rí ẹ kú iṣẹ́ takuntakun ọba máa túbọ̀ máa ràn yín lọ́wọ́ sí i. wọn kò fẹ́ go straight to the point mo fẹ́ go straight to the point. ṣé rí gbogbo nǹkan tẹ́ ti ń sọ látẹ̀kọ́ àwọn people yẹn lè change. the only language tó máa mú wọn change ni force. This is it. Now àti realize nísìn after nǹkan tó ṣe ní last week yẹn tó pa àwọn youth yẹn. Now nǹkan tí ó yẹ káwa máa polongo náà fún àwọn youth Nàìjíríà ni wípé now àti mọ̀ pé the end of their power is army. ẹ̀yin náà ẹ wá lọ máa defend ara yín àti wà on your own level. ẹ mọ reason why tó jẹ́ pé kò lè sẹ́ni àtakọ̀ ní àwọn Amẹ́ríkà because ọmọ ìpè àwọn citizen gan lára wọn gan fúnra wọn múra tọ́ni. ìpè anything bá ṣẹlẹ̀ tí ọlọ́pàá gan àbí támì tó ń gbọ́ bá gbé anything jáde àwọn ọmọ gan lára àwọn citizen gan àtòjú window gan lọ́wọ́ náà ti máa gbé tiwọn jáde. So now nísìn torí ẹ̀ àwọn anything kò lè ṣẹlẹ̀ any fucking thing ló lè ṣẹlẹ̀ l'Amẹ́ríkà tó bá ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá bá ṣe anything anyhow àwọn tó ju window là àti màmá ọ̀nà àbáyọ wo ló wá wà fún wa ní Nàìjíríà Amẹ́ríkà máa sort ara wọn out ọ̀nà àbáyọ. Exactly the only thing táwa náà nídìí Nàìjíríà ń sìn ni pé kọ́ bẹ̀rẹ̀ sí ní máa wọ́nà out how they can get all these things available for all these youth. All the money àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa gbá forward. And again àwa tá a wà ní Europe èmi ti wà ní Holland nsìn more than a decade now. Mo ojú mi rí wájú rẹ̀ ṣe rí àti wèrè tó ya wèrè lójú títì Holland ń fún sálárì tí báńkà ní Nàìjíríà tí ó lè gbà. Holland fún wèrè tó ti ya wèrè lójú títì ń gba sálárì. So tí Holland bá lè máa ṣe irú nǹkan báyẹn Nàìjíríà àdẹ̀ ní anything nílùú yìí Nàìjíríà kò wá lè máa sọ fáwọn àwọn èèyàn àwọn táníkà ordinary oúnjẹ on the down
Kanyuland bíbá káwọn èèyàn sáré tì. Ẹ ti lo ju 3 minutes or 2 minutes lẹ ní láti lò. Ẹ ti lo 3 minutes. Ẹ bá wa round up ká lè pick another person. Okay, ẹ ṣé gidi gan, ẹ ṣé any next time. Ẹ ṣé gan. Ẹ jẹ́ ká máa ṣe ní 2 minutes so that I lè pick many people. Àbí kò yé wa bẹ́yìn. So hello caller. Ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ mà o. Ẹ káàsán bí Báyọ̀ láti Amẹ́ríkà mo ti. Sórí ètò dára. Hello ma. Ẹ ṣé gan. Àsìkò tó pọ̀ mo kàn fẹ́ dá sí ètò ni mo dẹ̀ fẹ́ give àwọn little point. So number one nígbà tí mo especially èyí tí camera tó ní Fashola wọn no discover. I was just looking at it. I know they were very, very insultive. Who were very insultive because some. Àwọn panel tó kọ́kọ́ set up, that's the very first mistake tó ṣe kọ́kọ́ ṣe. Nígbà tí wọ́n náà set up panel tó máa lọ ṣe investigation, ẹjọ́ ìgbà tí wọ́n set up panel yẹn, was it after 24 hours or was it immediately after the incident ni wọ́n fi set up panel? How do you set up a panel to go and investigate a crime scene after 4 days or after 3 days? A crime scene wo ló fẹ́ lọ investigate? Ṣé crime scene tó ti contaminate? Ṣé crime scene tí wọ́n ti lè rí evidence kankan mú jáde? Ẹ rí i pé Nàìjíríà ti nǹkan ń ṣe Nàìjíríà gan burúkú. Ìgbà tó wá yá wọ́n tún wá appoint àwọn lọ́ọ̀yà. Ó tún wá lọ jẹ́ èmi ni lọ́ọ̀yà ìwọ ni kan tó sọ pé wọ́n represent àwọn youth. Òun lọ fi ṣe àwọn tó máa set up panel. Tẹ́ bá fẹ́ wá òótọ́ lóòótọ́ tó bá yẹ pé lóòótọ́ wọ́n fẹ́ wá òótọ́ ẹ̀bẹ̀. Ṣe wá independent professional security expert. Ṣe invite independent or foreign investigators. Àwọn tó yẹ pé iṣẹ́ wọn gangan ni tó ń ṣọ́. They are just professional investigators. Ṣe invite àwọn. Ó ṣe wá jẹ́ pé ẹni tó mọṣẹ́ tó kí ni àwọn tó fẹ́ lọ investigate. Ìgbálẹ̀ máa gbá gbogbo lẹ́lẹ̀ wọ́n fẹ́ máa lọ máa wá búlẹ̀tì kiri ni àbí kí ló fẹ́ lọ máa wá kiri. So gbogbo ohun tó ń ṣe yẹn wọ́n kàn disturb ara wọn ni to the extent pé former governor ló wá discover camera. Ẹ rí pé ìtìjú ńlá ni. It's a slap on our face. It's a big slap on our face. Kọ́ ṣe voters card, kọ́ ṣe election, kọ́ ṣe kíní, èmi ò fọwọ́ sí. Let us know what we are doing and where we are going way forward. Kò kọ́ lọ́dọ̀ everybody join wa. Ṣé rí mistake dáhùn ṣe ni pé tàbá expect pé we have to be the whole everybody have to be. Ohun tó dẹ̀ fi ń kó wa jẹ látọdún yìí nìyẹn for 60 years. Pé kájọ fohùn ṣọ̀kan kájọ wà ní the same page. Mistake là ń ṣe gbà. Bó jẹ́ èèyàn kékeré ni nígbà tí àwọn ọmọ Israeli fẹ́ lọ gba ilẹ̀ Jericho kì í ṣe gbogbo wọn ló accept na not all of them believe it. It was just few of them that have the faith. So kó tó bá ta wà ní the same page ni ẹja set up ẹja mọ ohun tá à ń ṣe. Let us set up a group, a panel, the group tó yẹ pé àwọn máa take care of when it comes to legal aspect. Tá máa draft referendum gidi kì í ṣe pé referendum kékeré. Àwọn ìlú tó ilẹ̀ Yorùbá Odùduwà nation gan wọ́n ń gbọ́ òmìnira ní Azerbaijan àti Armenia. There's a little town there in the middle níbi tó gún ti ń jà. They call the town Ladakh. They already they have a representative in Washington DC. So wọ́n ti ń process àti gba independence wọn. So Nigeria dẹ̀ ju gbogbo most of àwọn ìlú tó ti gba independence yìí lọ. So we are capable. Tó bá jẹ́ group kan ni wọ́n máa take care of legal aspect. Àwọn group kan máa wà dẹ́gbọ́n máa wà professionally security trained experts. Àwọn kan dẹ̀ máa wà dẹ́gbẹ́ tó bá yẹ pé àwọn lọ́ máa jà ni a máa fẹ́ tó bá jẹ́ ti jà ni a máa train wọn. Kì í ṣe pé wọ́n lọ sí slaughter house wọ́n á kọ́ lọ máa slaughter wọn. So then number 2, protest táwọn youth yẹn ṣe as much as I support it, there's so much wrong with that protest. Increase the salary ọlọ́pàá. Ṣé ọlọ́pàá ṣe àròbó ni wọ́n ni? They are adults. Ọlọ́pàá tó bá wà pé. Join the protest. Ìgbà ẹ̀la ṣe máa. Yeah.
máa tó end. Who told you that? Tó bá jẹ́ pé owó ló ń pa corruption ni, àwọn tó wà ní Abuja, àwọn olè wọ̀nyẹn wọn ò ní corrupt mọ́, torí owó tó ti kó jẹ ti tó. Owó kọ́ ló ń pa corruption. Tí mo kẹ́ fún wọn ní gbogbo owó ayé yìí, ọlọ́pàá sì máa ta Nàìjíríà tí China bá wá sí Nàìjíríà tó bá náà fẹ́ ra Nàìjíríà. Ọlọ́pàá sì ta Nàìjíríà kẹ́ fún ní sálárì ayé, ó sì máa ta Nàìjíríà tó bá fẹ́ tà. Títà ẹni nǹkan. So ẹ jẹ́ gbàgbé pé èmi ní Nàìjíríà wọ́n lè gba voters card ká ṣe election. Ta Nàìjíríà last. ṣùgbọ́n àwọn tó bá support wa ká múra wa náà ká mú tá à ń ṣe àwọn tó bá support wa forget about èmi ní Ìbà Gani Adams forget about èmi ní kíní tó bá jẹ́ Sunday Igboho nìkan la ní tó dẹ̀ wà pẹ̀lú wa we are good we are enough. lórúkọ yín jáwó ni ẹ ṣe jàre kọ́lá mi God bless you ma. Yes ma so mo tún mo ní kí n dá ṣètò lónìí ni ẹ ṣe gan ọlọ́dẹ fún wa ṣe o. àmì mà ẹ ṣe gan ni God bless you. ẹ̀yin èèyàn mi yes ma ó dàbọ̀. ẹ dàbọ̀ kí a tó pick next call everybody ló ti mọ̀ gbogbo ayé ló ti gbọ́ Buhari don die kódà ní UK wọ́n ní we don't want Buhari they have to bring Buhari out o protest ń lọ káàkiri everywhere ìpèsè ṣé búbù bàbá wọ́n ti pa yín kò sí bẹ́ẹ̀ èèyàn eégún tó ń jẹ́ Buhari ní Aso Rock we wan see you come out enough of your gbogbo rubbish tẹ́ ń ṣe yẹn stop hiding báwo ni ọmọ kékeré kan ṣe máa jókòó sí kíní ẹ máa dá kíní bóra tẹ máa pretend tẹ máa mú orí everybody àwọn àgbà òpònú náà torí ìjẹkújẹ owó LOL ló bà yé yín jẹ́ gbogbo èmi ò sọ ti tribe mi ni mo máa sọ àbí tribe ẹ níbi tá a dẹ̀ bá dé ìjà tó ilé tó dẹ̀ ló ṣẹlẹ̀ tó náà ọmọ Yíbò ló wá pa àwọn ọmọ èèyàn náà wá pààyàn ní Lagos State pé Kánú sọ pé kán lọ bọ́ọ̀nù ẹ̀ èmi ò gbogbo àwọn fídíò tí mo rí tán sẹ́ǹsì mi tí mo listen mi gbọ́ ibi tó ti sọ pé òun kọ́ lọ léṣì ìbọn àmì shooting lé àwọn èèyàn lórí ó ní àwọn ọlọ́pàá they are killing àwọn innocent people ipe they want war go and meet them and give them war so well anybody tí ẹ bá sọ pé rí mi ẹ lè jù sí mi kí n gbọ́ ẹjọ́ tí Buhari bá kú kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ àwọn kàbá ẹ ti mọ̀ pé Buhari ti kú ẹ gbé Buhari pamọ́ torí pé ẹ fẹ́ kí Ọ̀ṣínbàjò ẹ má rò pé àmọ́ gbogbo bó ṣe ń lọ akọ̀dákẹ́ ni o torí ẹ fẹ́ kí Ọ̀ṣínbàjò bàbá Gòsìnì wọn fẹ́ kẹ́ di president ṣe mọ̀ pé ní ìgbà ayé Yar'Adua nígbà tí Yar'Adua wà bẹ́ẹ̀ náà tóun náà páyín Jonathan was his VP then immediately ló ní Jonathan di president you understand nísìnyí tí búbù náà ti páyín sìn on a good day ní ìlú tó lọ́ba tó níjòyè tójú wọn táyé wọn rójú VP ló yẹ kó take over VP ló yẹ kó take over but nítorí hatred fún Tinubu wọ́n ti mọ̀ pé ọmọ Tinubu ní Ọ̀ṣínbàjò kódà wọ́n sọ wọ́n ní ti Tinubu tó bá ilé gbà láyé tó bá di president ẹ̀mí yẹn fẹ́ pin wọ́n pa èèyàn tí ò tí jẹ́ ẹ wo ọmọ ṣe rí àwọn union yín yẹn ìkọ̀ọ̀kan náà máa wọlé wá bá yín tìbọntìbọn wọn mọ̀ pa yín ní 9-10 ni àwọn Yorùbá ara wọn àwọn ọmọ union yẹn wọn lákùúrì ìyá dé jẹ wọn burúkú ìyá jẹ olórí burúkú púpọ̀ nínú wọn ìgbà tó jẹ́ pé tó bá ti dọ́dọ̀ Tinubu Ghana must go náà fi ń rú bílíọ̀n náà fi ń gbé èwo ní MC ò ní náwó ẹni àòsí ó ti di dandan ṣó ṣiṣẹ́ ẹ̀ ní kò ṣiṣẹ́ ẹ̀ mọye tó ń wọnú àkáǹtì tó wá ń gbé fún lójoojúmọ́ ni ẹ wá lóhun àwọn obìnrin jà nítorí ẹ̀ wọ́n jà mọ́ ẹjọ́ tó bá jẹ́ pé Buhari ti pa yín lóòótọ́ tẹ́ ẹ̀ dẹ̀nu èwo làbúrò máa practice nẹ́ẹ̀sì ní Aso Rock àtẹ̀yìn gbogbo wèrè leaders tẹ́ mọ́ sí torí àtẹnujọ owó tó fi ṣọ́ọ̀kì ẹnu yín kẹ́ má lè sọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ̀ fi pariwo síta ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kọ́níkálùkù kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́ẹ̀ni
káwọn yíbò kan máa bá ti wọn lọ, káwọn haúsá middle belt kan dẹ̀ bá ti wọn lọ, káwúsá náà máa ṣe ti wọn, ní yorùbá bá dá dúró gedegbe làwa náà bá wà ní tiwa. Ẹ̀dẹ̀ má wàá ṣìkìní ìgbọ́ ò, because ó dẹ̀ pé púpọ̀ nínú wa bá ṣe sọ pé yorùbá nation pé a fẹ́ dá dúró, ẹ̀ ń wò ó pé tá a bá ti gba yorùbá nation báyà máa kúrò ní nàìjíríà á move lọ sí ìlú mi, ibi tí gbogbo wa wà náà la máa wà, bí nǹkan ṣe ń lọ náà ló ṣe máa lọ. Ó kò jẹ́ wípé a ní sí ní under federal mọ́, àwarawa ìṣèjọba àwarawa ni lórí nǹkan ìní wa, àwarawa kò wá ní sí wípé ọmọ wa kan lọ sí school wọ́n jáde iléèwé wọn ò ríṣẹ́, kò ní sí. Èmi là ń kó gbogbo owó là ń kó jẹ ṣé mo pé irú ilé tán kó jẹ tán lọ kó pamọ́ ẹ̀ wà láàyè rẹ̀ ò ní yọ, because tán bá rò lásán ẹ̀ ṣànkú ni, ká pẹ́ tí ẹ̀ jókòó ẹ̀ ṣe mí tiẹ̀ lásán ẹ̀ ní jí níjọ́ kejì kọ́mẹ̀tì sọ pé wá ẹsẹ̀ kù tẹ̀. Bọ̀ nínú ìjọba àpapọ̀ oríṣiríṣi rádaràdà la máa rí òun náà láti ń rí yìí. Ẹ má dẹ̀ ròyìn pé mo ti máa sọ fún yín ẹ̀yin yorùbá mi ipe àwọn àgbààgbà ilẹ̀ yorùbá wọ́n rí ti yín rò, àbí àwọn ọba, àbí àwọn governors your time. Ìjọ tí mo ti ń sọ fún yín tẹ́ ti wá ń bú mi bí tẹ́ ní rọ́ ni, ìgbà tí wọ́n wá ń rí oúnjẹ tí wọ́n lọ kó pamọ́ torí kébi ó lè lù yín pánsìn, ṣára yín ò ti wá balẹ̀. Balẹ̀ náà ni ìyìn ṣé yín ò ti wá jẹ́ kó sọ fún yín pé lóòótọ́ wọn ò rí kọ́là. Ẹ kálẹ́ o. Ẹ bá wa dá sétò ní ṣẹ́jú méjì. Anisa. Hello ma. À ń gbọ́ yín. Ọgbà yóò ní gun yín lẹ́sẹ̀. Àmì o, tẹ́bùn yẹn ti fẹ́ ṣubú. Kọ́bù omi òwúrọ̀ òru, ayé yóò di dàrú. Àmì Jésù Kristi, àmì àṣẹ, àmì. Pẹ̀lú gọ́lọ́ ọfà. Jésù. Ẹ̀yin ló ń tàn mọ́lẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà, àwọn tó wà Nàìjíríà ojú wọn ti fọ́ wọn rí náà. Pẹ̀lú gọ́lọ́ gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé ayé yín. Gbogbo ti jẹ tọ́lọ̀. Àwọn tó láyé wọn ní ẹkùn ọmọ sẹ̀yìn ajé, wọn ní ajé ọlọ́sàn ọmọ sẹ̀yìn ajé, wọn ló lábàá lórúkọ táwọn pa ajé agbétawò kìrìkìrì. Ajé ò ní wá yín tí ẹ̀rẹ̀ ní wájé tì. Gbogbo ti jẹ tọ́lọ̀ yìí lẹ́mí ajé iṣẹ́. Ṣé mo ọ̀rọ̀ Nàìjíríà máa mi Ítálì lèmi wá orúkọ tèmi ní Gbọ́dọ̀tájù. Àṣírí Nàìjíríà wà lọ́wọ́ àwà kankan máa mi. Ṣé mo situation of Nàìjíríà ọlọ́pàá wà lára ìṣòro wa ní Nàìjíríà. Ẹ wo ẹ̀gbọ́n mi ṣe ọlọ́pàá, ẹ̀gbọ́n mi ṣe SARS, ẹ̀gbọ́n mi ṣe sójà. Kò sí ọlọ́pàá kan tẹ́ máa rí tí ò sí ní ẹgbẹ́ òkùnkùn láwọn courts tán ṣe ní Nàìjíríà. Eléyìí tí ò bá ṣe ayé, á ṣe ẹyẹ, á ṣe àbẹ́, á ṣe àlúrà. Ṣẹ́gbọ́n kan tí mo sọ. Àwọn pípù yìí náà kú bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ókè náà a ṣe protest pé nǹkan dùn wa lọ́kàn. Ọlọ́pàá pa èèyàn, èèyàn pa ọlọ́pàá, ọlọ́pàá tí wọ́n á arrest àwọn èèyàn tán pa, tán ṣe protest ń gbòòrò. Ṣáwọn pípù yòó kí ń rorí ara wọn nìkan wo pé kí ló ń ṣẹlẹ̀. Ẹ tí wọ́n á arrest àwọn èèyàn, ajagun mo ṣẹ̀yìn ẹ̀ṣẹ̀ mi, ẹ̀dẹ̀ ní pé ká settle ọ̀rọ̀, ẹ̀ ní láti pé ká go back sí nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ sí yẹn, ẹ̀ ní láti ká settle ló kù. Àwọn lọ́balọ́ba màá mi ṣe fẹ́ gbọ́n kan, àwọn lọ́balọ́ba yìí wọ́n pa ìṣòro wa. Síta tá ń sọ̀rọ̀ yẹ, wọ́n ti pọn mí lẹ̀ sílé, ọwọ́ ọmọ wọn ti dẹnu, ọmọ wọn ló tọ́jú wọn. Òun ni àwọn yẹn ò fi wo owó ọwọ́ ìjọba, tíjọba tá máa jáde síta tá bá sọ̀rọ̀, tíjọba bá sísì owó ọmọ wọn ọwọ́ ọmọ aláwùjọ, wọn wọ ọwọ́ ìjọba kan tó jẹun. Èkìtì lèmi ti wá ọba kan gómìnà kan gba mọ́tò lọ ṣé ń gbọ́kọ̀ tí mo sọ mọ́tò lọ́wọ́ ọba àwọn mọ́tò tó times 3 mọ́tò tí gómìnà gbé fún ọba náà wá ráfún bàbá wọn ní wọn nídìí ẹni tì lọ́wọ́ ọba gómìnà mọ́. Àwọn pípù àwọn ọba yìí ẹnu wọn ti gba ẹnu wọn ti jẹ dòdò ẹnu wọn ò gbòdodo mọ́. Gbogbo ti jẹ́ tọ́lọ́run wọn ní kéré òkòdélé wọn ní ẹgbẹ́ kó má lè sọ̀rọ̀ àdánù fún àbẹ́rẹ́ níta kó àjá àwọn ibi wọn ní ṣe léláyé wọn. Gbogbo ti olómi yìí ní òun pọ̀ ṣàdá máàmì lóyìnbó lè ní wà bọ̀ tó ń dùn mí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn pípù lóye kó sọ̀rọ̀ àwọn alágbára àlùkò pé wọn síta ibú kí ni iṣẹ́ Ṣàngó ń ṣe ògùn náà bọ́ ní bàbá tèmi
ogun lé bàbá mi níbi tá a gbọ́ sí ayé ẹ̀jẹ̀ ni pé tí ogun bá dé kán pè òun síta kán pè òun á dé wọn. ara mo kọ lèmi ti wá ogun ilé wa níbi tógun bá dé kán pè òun pòun á jáde same thing to Òkèmẹsí Èkìtì Fábùnmi Òkèmẹsí ní pé tógun bá dé kán padà pè òun. àwọn òṣèlú àlẹ́ yìí àwọn olórí burúkú bàbá yìí náà gbàgbọ́dẹ̀ fún wa. Mami, gbogbo ti jẹ́ tọ́lọ́run, wọ́n ní tọ́kọ́ bá roko á padà wálé, tágùtọ́ bá roko á padà wálé, agbọ̀n ló kéré òkòdélé, kéré òkòdélé pẹ̀lú Ọlọ́run. Èmi tájú dín náà máa jẹ̀tú rẹ̀ kò mí náà kéré òkòdélé. Gbogbo àwọn tó dẹ̀ ń gbọ́ wa náà, gbogbo wọn náà kéré òkòdélé. Ẹni tó wá lẹ́kọ̀ọ́ á kéré òkòdélé tó ti wá. Lọ sọ́sùn. Ẹni tó kúrò náà kéré òkòdélé. Nigeria, my country, gbáà mi. Àmín. Ẹ ṣé gan ni. Hello, ṣe fẹ́ sọ̀rọ̀ ni? Ẹ ti wà lórí ètò, ṣe fẹ́ dá sétò ni? Ó wà speaker sa o. Hello sir. Mi ìgbọ́yìn o, mo ìwà lórí show, ṣe fẹ́ sọ̀rọ̀, ṣé kí gbé yín sí speaker ni sir? Hello sir. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi sí speaker. Okay, ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín sir. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín ó ti wọ́n speaker. Tó bá wọn kọ́nsẹ́ẹ̀tì panel kọ́nsẹ́ẹ̀tì bẹ́ẹ̀ mo tó bá wọn kọ́nsẹ́ẹ̀tì panel tó bá wọn kọ́ máa ṣẹ́ẹ̀kì ẹ̀ tó bá wọn kọ́ kí Fáṣọlá kó rí kámẹ́rà gbogbo nǹkan tó ṣe lọ́jọ́ yẹn wà lọ́wọ́ ICC already. Bẹ́ẹ̀ ni CNN tó wá tọ̀ wọ́n CNN fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá sọ. Ó láti kẹ́ wọ́n ń dúró dè wọ́n gbogbo everything pátápátá ó ti wà already ó ti wà lọ́wọ́ international already. Nigeria governors the thing they are smart wọ́n mọ̀ pé àwọn bàbá wa àtàwọn ìyá wa mo kí àwọn abiyamọ Nàìjíríà wọ́n bí ọmọ wọ́n bí àwọn ọmọ tó ní ọpọlọ tí ọpọlọ wà ní orí wọn rẹpẹtẹ everything wà ní international criminal court already. Kọ́ máa ṣe gbogbo panel wọn kọ́ máa ṣe gbogbo tó ń ṣe àti ti Buhari o àti ti gbogbo àti gọ́nà Fáyẹmí o òun náà kárẹ̀ àárín nǹkan tó bá bọ̀ láti Sokoto láti lọ́bì kò sí wàhálà wọ́n máa jó nìṣó àwọn òun àyẹ̀ni wọ́n dẹ̀ ń pa mí nǹkan tẹ́kọ̀ wọ́n bá sọ fún àwọn ọmọ Nàìjíríà tó wà ní diaspora tó ń pariwo Nàìjíríà kọ́ bẹ̀ sí ń pariwo Odùduwà nation àtàwọn Yíbò náà nǹkan tó yẹ kó máa pariwo nìyẹn sí náà àtàwọn middle belt. Britain gan mọ̀ pé wàhálà ti dé bá àwọn torí British ló wà lẹ́yìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà àwọn tó wà UK wọ́n ponú torí bí ìjọba UK ṣe ń ronú lọ́la àwọn ọmọ Nàìjíríà tó wà UK náà ṣe ń ronú ọgbọ́n àrékérekè jákujàkọ ọgbọ́n jékèjèké ọgbọ́n tó wà tó ń gbé UK kì í ṣe gbogbo 90% tàbí 80% wọn ni wọn àwọn náà pè ní dirty pig tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà pè ní dirty pig àwọn náà kọ́kọ́ bẹ̀rù òkú ẹrú gbà tó dẹ̀ tó ti mú nǹkan tó wá lọ́dọ̀ European Union sọ wọ́n dà bọ́ school European Union àsìkò ẹ̀sán wọn ti dé náà kún Elizabeth náà kò lè jèrè ọmọ ẹ̀ kò kú jèrè kankan tẹ́lẹ̀ náà torí ẹ̀sán fẹ́ ké agogo ẹ̀sán dẹ̀ ti ń lù kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí ni ìkìlọ̀ wá ní fún gbogbo ọmọ Nàìjíríà tó wà UK ó bá jẹ́ Yíbò ni ó bá jẹ́ Yorùbá ni ó kórè wọn yá pé gbogbo ọ̀rọ̀ tó ń ṣe wọn yẹn kan ya akọwọ́ ìbọlẹ̀ kọ́mẹ̀sì ń gbé national anthem ní Oòduà lórí àti ti Niger Delta àti Niger Middle Belt tó tán àwọn tó dẹ̀ ń purọ́ náà tó ń ṣe gbẹ̀ lórí tó kàn fi orúkọ Yorùbá wọn fi mẹ́kọ̀ọ́ sọ̀para wọn ìgbà tí àrá bá sọ́ọ̀lù wọn lórí àrá burúkú bá sọ́ọ̀lù wọn lórí á fi àbíkẹ́yìn ẹ̀ àti àkọ́bí àti àbíkẹ́yìn á fi dì. Ó sún mi 1 million fún ẹbọ ẹ fẹ́ gba 1 million kán máa dá 1 million fẹ́ bọ Ọlọ́run. gbogbo ìbátá là ń gbọ́
àti pátá là ń gbọ́ pátápátá la mọ̀ pátápátá là ń wò báyìí. Olúwa á ràn yín lọ́wọ́. Thank you, my sister. You're welcome. God bless you. Ó ga wọ́n ní nísìnyí ká padà sí orí ọ̀rọ̀ wa Yorùbá nation. Ká jẹ́ kó máa lọ sókè ṣe mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá nation náà ti ń lọ sókè tẹ́lẹ̀ kó tó di pé protest àwọn ọmọ ìlú jẹ́ ká step down fún wọn pé àwọn ọjọ́ ọ̀la wa leléyìí nígbà táwa ti ń sọ Yorùbá nation táwọn náà tún gbé protest tí wọ́n jáde ẹ jẹ́ ká kúkú support àwọn ọmọ wọ̀nyí níwọ̀n gbà ṣebí 30 days ni wọ́n fẹ́ fi dúró nígbà yẹn kó tó di pé ìjọba Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí nípa wọ́n dorí protest ìrú tẹ́ ẹ bá da protest ìrú Nàìjíríà ṣe lè dá Yorùbá nation agitation ṣe lè dàrú abroad ni ẹ lè dàrú Nàìjíríà lẹ ti fẹ́ sọ pé ẹ need internet meanwhile gbogbo ẹ̀yin èèyàn ẹ bẹ̀rẹ̀ sí ní pé tẹ́ bá mọ nọ́mbà Desmond Elliot ẹ máa pè kẹfì mẹ́sẹ̀jì ránṣẹ́ sórí WhatsApp àti nọ́mbà ẹ máa pè kẹ́ máa sọ púpọ̀ ọmọ àlè Yorùbá ni olórí burúkú ọmọ àlè Yorùbá ni so ìwọ lè lọ wà lára àwọn tó máa gbé ìgbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún àwọn ìran fún ọmọ Nàìjíríà bíi tiẹ̀ torí kò ti jẹ́ ìkan lára àwọn honorable ń bẹ̀ ó dẹ̀ ti gbàgbé páwọn kan wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n kúrò ìwọ débẹ̀ tó o ti gbàgbé ní bó o bá wùn kó pẹ́ jù bẹ́ẹ̀ lọ ó kúrò ní ẹlòmíì yóò tún débẹ̀ wọ́n ń sọ pé ò kí ń ṣọmọ ilẹ̀ Yorùbá wọ́n ní ò kí ń ṣọmọ Èkó ó dẹ̀ ń hùwà ẹ̀ náà kí ni sí ọ irú ìwà ìbàjẹ́ kí ni rẹ́dẹ̀rẹ́dẹ̀ orí burúkú bẹ́ẹ̀ náà ni during lockdown ṣé Desmond Elliot ó fẹ́ ká tútùkùtù nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ tó ti mú jẹ tá à ń gbójú bẹ̀ ó fẹ́ díẹ̀ sílẹ̀ wà láì ó máa ṣẹ̀sìn láyé wọ́n gbọ́ lọ́rùn àbí díọ̀tì ni ẹni lockdown kí ni ike lẹ́yìn owó tán fún yín ẹ̀yin ọmọ Nàìjíríà kékeré lẹ tí rí mo ní tí ojú inú yín bá ṣí tí ẹ bá rí nǹkan tí àwọn APC àti PDP tó ń fi ayé yín dá lára Nàìjíríà wà lẹ́ẹ̀kọ́ ní kó ẹyọ èèyàn kan báyìí wọ́n lẹ gbogbo wọn lóko pa ni torí kò yé yín ni àtúnṣe fún yín ẹ nírọ́ ni bọ́ Ọlọ́run mú proof jáde ẹ̀yin ṣèbóúnjẹ lásán la ṣì rí tá à ń pariwo ẹ wá ìmájì iye owó millions and billions tí wọ́n tún máa fún wọn wípé kí wọ́n ha fáwọn èèyàn tí ẹ rí dá ẹ̀ adẹ̀sọ ní ìgbà yẹn náà ẹ kàn máa ń kọ́rọ̀ wá dànù ní o mo pariwo pé owó yẹn wọ́n pín owó yẹn káàkiri àwọn ti South West owó ti wá dà àwọn gọ́fúnà local government chairman àtàwọn ọba àwọn náà pín owó tó yẹ kán fún yín owó tó yẹ kí wọ́n há fún yín ní kankan as a cash àwọn náà pín owó yẹn Desmond Elliot ó mọ̀ bẹ́ẹ̀ ọ̀fun tiẹ̀ ń bẹ̀ olórí burúkú ní bọ́yẹn ó gbà tiẹ̀ ṣé Desmond fẹ́ sọ pé gbogbo bí wọ́n ṣe pín oúnjẹ yẹn káàkiri òun ò mọ̀ sí ni is an idiot ipe àwọn yóò sọ ẹ́ di ènìyàn tán àwọn ọmọ tí ìwọ gbàbọ̀dẹ̀ fún wọn yìí Desmond àwọn ni wọ́n jẹ́ kí wọ́n mọ òkòlò ẹ lọ́yọ̀ọ́ àwọn ni wọ́n jẹ́ kí wọ́n mọ who is Desmond Elliot because àwọn náà wò yín ẹjọ́ ṣé ìyá ìbò àbí ìyá tá ti lọ sọ́jà látàárọ̀ tá dé lálẹ́ pátápátá tó máa rọ́jú bu omi sára jẹun fọwọ́wọ́ sórí bẹ́ẹ̀dì yìí síbì kan òun ló máa náà fẹ́ wo fídíò ìyá ẹ lọ bèrè púpọ̀ lọ́wọ́ àwọn ìyá tó wà ní Nàìjíríà ṣé wọ́n mọ ibi tí National Art Theatre wà àwọn gbogbo cinemas tó wà káàkiri mélòó ló ń lọ bẹ̀ àwọn yúùtù yìí náà wo fíìmù yìí àwọn náà gbé yín tán sọ yín dènìyàn Desmond Elliot wàláì tó bá ní pé ẹran oníwò kan nípa kò yẹ kó tó sí ìgbín tó bá ní ẹran oníwò tí ó kan nípa kó bọ́ síta ṣé ìgbín yẹ kó bọ́ síta ni ní ìwọ tó jẹ́ pé bó ṣe wà bẹ́ẹ̀ yẹn kò ṣe yẹn àwọn yúùtù yẹn during the lockdown babalá fọ́kọ̀pù láyé ẹ̀ ike ta fi ń bomi ní ike bucket ó ní wọ́n lọ fi ṣe kíní lockdown kíní disinfection tó gbé ike kíní ike ìṣanwọ́ tó fi síbẹ̀ tó ní káwọn èèyàn tó ṣe fún lókù kíní títí ẹ are you not ashamed of your life àwítán ọlọ́dún burúkú ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn rẹ nìyí ẹ ti ṣe nǹkan burúkú sábẹ́ ẹ wá mú nǹkan kékeré kan ẹ wá ṣe láti máa fi wojú rere àwọn èèyàn mi náà ìgbà tí pé wọ́n ní àwọn ènìyàn púpọ̀ ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ṣé bókìtì tó
fi ṣe kíní disinfection síbẹ̀ yẹn jọ ṣé owó pocket yẹn ná fún ẹ ṣó o mọye millions tó wà ní ọwọ́ ẹ ok má worry tó o bá tètè lọ tọwọ́ ẹ mọ ìbọṣọ kó o bọ́ síta kó o ṣe nọ́mà wà láì gbogbo story ẹ̀ tán gbé fún mi látòkè dé sàlẹ̀ báyìí I will wash your dirty linen in the public. pé bàbá náà mọ àlè olórí burúkú àbàyéjẹ́ ni ẹ you are mad ìwọ lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni bí ìgbé kí wọ́n má jẹ́ káwọn èèyàn rí íńtánẹ́ẹ̀tì lò íńtánẹ́ẹ̀tì jẹ́ pé òun làwọn YouTube mi tí wọ́n tún rí tán fi kọ́ńsóòlù ara wọn tán máa lọ sórí social media káàkiri at least kò sóúnjẹ kò sí nǹkan kan wá ṣàwà òkè àwọn náà ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀yin tún ní kán tún lọ gbà lẹ́nu wọn kán tó gbà lọ́wọ́ wọn kán kúkú lè ronú kú oúnjẹ fún wọn iṣẹ́ wọn ò ní íńtánẹ́ẹ̀tì wọn ò máa béèrè owó lọ́wọ́ yín kán fi ra dátà o wọn ò máa ní ẹ ra fóònù fún wọn o Desmond Elliot fóònù ọwọ́ ẹ gọ́ọ̀mẹ̀ntì ló rà owó gọ́ọ̀mẹ̀ntì ni gbogbo nǹkan tó ní sílé èyí tó fúnyàwó èyí táwọn ọmọ ẹ ọlá tí gbogbo yín jẹ owó wa nínà ó òdẹ ń jẹ níjẹkújẹ nìyẹn àdẹ̀rí tí ẹrù á ṣí ẹ lẹ̀ òdẹ tó wá bẹ̀rẹ̀ orí burúkú ṣọrẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ yìí tí ò bá tètè bọ́ síta kó ṣe nọ́mà ó ti fẹ́ ṣẹ̀sìn ẹ̀sìn ẹ̀ máa loud gan ó máa loud ẹ̀sìn gan ni kí ló ń ṣe ẹ́ ta ló ń bọ́ who be you ta ni ẹ́ who be you Desmond ta ni ẹ́ wo ẹ̀mí ẹ̀ ò gbé nǹkan tó wà lẹ̀ àwa ò rí ní ìráyè ìṣínwẹrẹ bíi ti àwọn bábálà bàbá ẹ̀ là ń bá fà tó o bá bọ́ síta kó lọ ṣe nọ́mà kó o sọ fún àwọn yúùtù yẹn ìpàdé sọ fún ẹgbẹ́ ò lọ́wọ́ síbẹ̀ wà láìtàlẹ̀ sórí tó bá máa ju òkò yẹn sí Nàìjíríà òrùlé ló ti máa kọ́kọ́ lànà gbángán Ọlọ́run àwọn yúùtù yẹn á yàbọ̀ ẹ̀ ètà mórí amórí ètà mápa wọn jẹ́ ní tútù you are mad wọ́n ti dá sí ẹ lọ́wọ́ pẹ̀lú fíìmù òṣì tó pẹ̀lú fíìmù rádaràdá tí ò ní lórí tí ò ní dìtẹ́ máa ṣe kiri ilẹ̀ wọ́n á tún bá yín wò ó àwọn náà sọ yín dènìyàn wọ́n wẹ ìṣẹ́ àti ìyà lára yín kí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n ṣe òun ènìyàn ní òun ènìyàn náà wọ́n gbé e síbẹ̀ ní àwọn bàbá sọ pé àwọn godfatherism life ten play kiri ilẹ̀ wá fi ẹ́ sí ipò tó wà àbí o gbéra bàbá sọ pé wọ́n gbé e torí connection ní ọ̀rọ̀ politics in Nàìjíríà kò ń sí pé bí èèyàn kan win ní ìbò kan pé kinní kan kó tó di pé wọ́n rí ẹ àwọn yúùtù yìí ni wọ́n kọ́kọ́ bọ́ ẹ wọ́n fi oúnjẹ sẹ́nu ẹ nígbà tí ebi ń pa ẹ́ àwọn yúùtù yẹn wọ́n bọ́ ẹ wọ́n fi oúnjẹ sí ẹnu ẹ ò ní aṣọ lọ́rùn the youth wọ́n bọ́ aṣọ sí ẹ lọ́rùn wọ́n sọ ẹ́ dènìyàn wọ́n wẹ ìdẹ̀tí ayé ẹ kúrò wọ́n wá sọ ẹ́ dọmọ ìgbà yẹn ni wọ́n tó lè ronú ipò fẹ́ become a politician who knows you ṣé àwọn yúùtù ti wá gbé ẹ lẹ́yìn tán ò fẹ́ wà máa fẹ́yìn yẹn gé wọn jẹ káyé ẹlẹ́dàá àwọn yúùtù yẹn ó máa di òróòró sí ìfun ẹ̀ bẹ́ẹ̀ ni ìkà olè very ugly bitch ẹ ló jàre. ẹ ló mà. ẹ kalẹ́ mà. ẹ kú ètò máa ń. yes ma. yes ma ẹ kalẹ́ mà. èyí wa tó kéde gbè tó dàbò rí ni. so òun lọ̀rọ̀ ti Desmond Elliot ó ti gbàgbé ìgbà tí yà ń jẹ òun tó gún lọ́rùn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ọ̀rọ̀ ti Desmond Elliot nìyẹn kò rántí ìgbà tóun náà wà níjẹ́ àwọn youth yẹn tó jẹ́ pé òun ọ́zù tó láti lè mẹ́ẹ̀kẹ́ láyé ó wá dé ipò tó dípò bẹ̀rẹ̀ sí pín gbogbo owó youth ní ìsìn ó bẹ̀rẹ̀ sí sọ pé kó máa block àwọn kan Ọlọ́run ní fún ṣe gbogbo wọn pátápátá ló máa fi kú ṣèrè jẹ gbogbo àwọn ọmọ náà pín nínú ẹ nínú ègún yẹn gbogbo wọn ló máa pín nínú ẹ lágbára Ọlọ́run nǹkan tèmi kàn rí nínú gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó ń tẹ in fact ó ń dùn gbogbo wa ó kàn wá dùn mí fáwọn pé wọ́n máa jókòó síbi kan wọ́n máa ní gbogbo ayé tẹ wà ní diaspora gbogbo yẹn wálé kẹwàá jàjà yìí gbogbo yẹn wálé wọ́n máa bú gbogbo wa tó dẹdẹ pé ọ̀pọ̀lọpọ̀ á níbi ìbáyìí àjókòó tó gbogbo ní ìṣe bẹ̀rẹ̀ láti lẹ̀ kò sẹ́ni tó fi fọ́ ẹlòmíì gan ò lè sùn orí fóònù báyìí gbogbo a máa wà tá à ń fọ́lù wọn ibi tó ní calculate contribute láti ń contribute ó yá báyìí tá à ń ṣe lọ́sùn lọ́sì tẹ́pẹ́ àwọn kan jókòó tí wọ́n ń sọ̀tọ̀kùsọ pé gbogbo yẹn máa bọ̀ nílé ẹ wá jagun yẹn ẹ wá síwájú ẹ wá ṣe gbà kan mo mọ̀ pọ̀pọ̀lọ àwọn yẹn yóò rò
wọn ò ná pọlọ rárá àwọn tó ń sọ bẹ́ẹ̀ torí tó bá lọ́wọ́ ni gbogbo wa ò lè papọ̀ ká wọ́rí sójú gbogbo wa. ṣé ẹ rí i lórí títí solution ṣé ẹ rí i nǹkan tí mo rò ní pé tó ń bá ìtì bẹ̀rẹ̀ sí ní pa kọ̀ọ̀kan nú àwọn ọmọ wọn tó ìtì bẹ̀rẹ̀ sí ní gbé kọ̀ọ̀kan nú wọn gbìn wọn ò ní mọ̀ lọ́rùn rárá. ṣé ẹ rí i gẹ́gẹ́ bí bọ̀dá kan tó pè lẹ́ẹ̀kan ó ní force òun ni wọ́n máa lò force yẹn ó máa bẹ̀rẹ̀ látòrí bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní pa àwọn fúnra wọn tó bá mú kọ́nú àwọn ṣáàmà tó pa pẹ́ tó mú àwùjọ òfin sínétọ̀ kan tó rù tó pa pẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kan àwọn tó ń jẹ́ olókèlókè gbogbo wọn á súnra kì ṣùgbọ́n kó tó di pé wọ́n àti ìwélé wọ́n máa ní láti re-strategize gbogbo wa máa ní láti re-strategize most especially àwa Yorùbá ẹnu wa ò kò rárá. àfiṣe ni ẹnu wa ò kó àbòsí pọ̀ jù láàrin wa o àbòsí ti pọ̀ jù àwọn kan náà máa ní ká ló máa gbọ́ tẹ́lẹ̀ ẹ̀wọ̀n lórí bí ìgbà ìtẹ̀tẹ̀ ń ṣètò látàárọ̀ àwọn kan ń sọ̀sọ̀kúsọ mo tiẹ̀ tákù àwọn kan díẹ̀ ń bẹ tẹ́pẹ́ nu wọ́n ń bí mi ṣó sì yẹ yín tá a bá continue báyìí a lè rí Yorùbá nation gbà because tá a bá máa rí Yorùbá nation irú aṣíwájú yẹn náà ó máa kúrò lọ́nà big time kúrò lọ́nà àwọn tó máa jókòó síbẹ̀ nìyẹn. Àmẹ̀jágàbá Lagos is my. Ṣẹ́rí àwọn mo kí àwọn yóò wa ò takuntakun wọ́n ṣiṣẹ́ gan o wọ́n ṣiṣẹ́ ìrọ̀lẹ́ ti àchíìbù èèmù àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn ti àchíìbù èèmù wọn láti lè ti tú wọn ká pé kọ́ má lè ṣe anything mọ́ òyìnbó tó lọ fi yìn tó lọ yìn tó lọ yìn pa àwọn ọmọ ọlọ́mọ ṣùgbọ́n ẹ jẹun àwọn ọmọ yẹn ń ké tọ̀kan lórí gbogbo wọn gbogbo wọn lọ́ máa ṣòfò ẹ̀mí gbogbo pátá ọjọ́ alẹ́ wọn lówó wọn lówó síbẹ̀rù Ọlọ́run bá dé lórí wọn. nǹkan tẹ́mi kọ́ ní sọ nìyẹn àǹtí Dára ẹ kú ètò Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe é ṣe máa o ó dàbọ̀ máa o. pẹ̀lú nǹkan tá a ti ń wí látàárọ̀ púpọ̀ nu wa ti rí àrídájú CCTV torí fáìlì alphabet àti ìjọba sùn Tinubu ni o kàn bá lè dá gbogbo ilẹ̀ rú gbogbo ẹ̀ kàn dàrú bó ṣe rí yẹn bó ṣe ti plan ẹ̀ ọmọ àtàkì nìkan lè dá gbogbo kinní yẹn rú á wá fi rọ́ ẹ̀ mọ́ àwọn useless media tó wà ní Nàìjíríà àwọn ìka ẹ̀dá wọ́n wá ń pè ní àwọn hoodlums náà lùtù kiri ibo lẹ ti rí hoodlums. Who made them hoodlums? Tinubu. Because èèyàn tí ò bá ti jẹ́ sharpshooter. Ọmọ ọ̀tá kó lè pààyàn kó lè mẹ̀jẹ̀ kó lè kiri yọ̀ nínú òjò. Ìwọ tó bá ti lè kiri òrí nínú oòrùn tó lè gbé màálù gba tójú window tó lè fi atagúngùn ṣe powder. Atagúngùn kó fi kún powder. Wàlẹ́ Tinubu àrí ẹ̀. Tinubu made them like that. Àwọn ọmọ tí wá sí wọn mọ yín lọ́wọ́ ẹ wá san wọ́n lórúkọ tí Ọlọ́run ò san wọ́n. Àwọn ọmọ tèmi ò kí ń ṣe hoodlums, they are human beings. Olóríire ọmọ, àkàndá ọmọ. For your information gbogbo ẹ̀yin politicians kí round it up lẹ́ni. Ṣé ra àwọn ọmọ tẹ́yin wò yẹn àwọn ní kọ́kọ́ o èyí tó bá lójú nínú yín á mọ̀ ipá àwọn ní kọ́kọ́ o ewé ọ̀run dàpọ̀ mọ́ wọn o. Gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú àwọn ọmọ tí wọ́n pa ní toll gate yẹn tí ikú wọn ti ọwọ́ ẹ̀ wá àti ẹ̀yin tẹ́ gbé àwọn ènìyàn dìde tẹ́ ní kí wọ́n lọ pa wọ́n. Ìdájọ́ Ọlọ́run ti dé sórí yín láìpẹ́ láì jìnnà idà ahun báyìí láyé fi ń pa ahun. Idà tí ẹ gbé dání nǹkan tẹ́ gbé dání tẹ́ fi pa wọ́n yẹn gbogbo yín tẹ́ dojú ìbọn kọ àwọn ọmọ yẹn àti àwọn tó gbé yín dìde mo ní nǹkan tẹ́ fi láì jìnnà. Oṣù mẹ́ta ní kọ̀ọ̀kan aya yín ni gbogbo èso tó ta ẹlẹ́dàá àwọn ọmọ yẹn àti ẹ̀jẹ̀ wọn tí wọ́n ta sílẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sí ní béèrè fún ẹ̀san lórí àwọn ọmọ yín kó béèrè fún ẹ̀san lórí àwọn ìyàwó yín kó béèrè fún ẹ̀san fún gbogbo iṣẹ́ tẹ́ ṣe nílé ayé gbogbo ibi tẹ́ kéré sí tẹ́ dàgbà sí tẹ́ wúwo sí kí ẹ̀san kó bẹ̀rẹ̀ sí ní máa bí yín kó bá yín jẹ kó bá yín sùn kó bá yín jí ẹ̀san ẹ̀mí yín gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ yálà lọ́ba níjòyè ìyálóde ìyálájé gọ́fúnà commissioners minister gbogbo yín pátá tẹ́ kó wá sínú ìgbèkùn hílà ìlò yìí tẹ́ fi ìyà jẹ àwọn ọmọ aláìní pátápátá ó yẹ ẹ gbọ́ o láìpẹ́ láì jìnnà mo ní kankan kan báyìí
ìdá ti ń jó wèrè ní Nàìjíríà, ìdá ń jó wèrè, mo rí ìdá yóò ń kọ mọ́nàmọ́ná, ọwọ́ tó gbé ìdá yìí mú mi rí, mo kàn ń rí láàrin òfurufú ni. Ẹ ti kú, ẹ gbé, ẹ rí bí sálọ, wàláhì ẹ rí bí sálọ, ìdájọ́ ti dé bá yín báyìí. Àsìkò àti ṣẹ̀sìn yín ti dé, gbogbo yín pátápátá ẹ̀jẹ̀ yín òun la máa fi tú ilẹ̀ Nàìjíríà, a fi tú ilẹ̀ Yorùbá ní ọjọ́ tá máa fi gba Yorùbá nation. Ẹ̀jẹ̀ gbogbo yín ló máa jẹ́ ètùtù fún bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ṣùgbọ́n ìwọ òwòrán mi tó jẹ́ ẹni òtítọ́ àti òdodo tó ń bá wọn rin ìrìn àjò yìí pẹ̀lú ọkọ̀ kan láì ṣe wípé torí ìjẹkújẹ tó fẹ́ jẹ ń bẹ̀, torí ọ̀lẹ tó jẹ́, tó o máa bọ́ síta tó máa wá sọ̀rọ̀ dúdùn táwọn èèyàn fẹ́ gbọ́, ṣùgbọ́n tó jẹ́ pé ní ìsàlẹ̀ ikùn ẹ bó o ṣe máa rí nọ́mbà Tinubu ló ń wá kiri, lẹ̀ ń wá kiri, gbogbo yín ìdà tó ń jò wèrè yìí á sọ̀kalẹ̀ sórí yín ní kankan. Yálà lọ́kùnrin àti lóbìnrin, ẹ̀yin ènìyàn mi ẹ gbọ́, kí ni ìbáṣepọ̀ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀? Wo ó lè fi ẹnu ko Jésù lẹ́nu kó o tún ọ̀gì Sátánì, ìkan ló máa mú bẹ́ẹ̀, ó lè jẹ́ èmèrè at the same time kó o tún jẹ́ àjẹ́, yé kàn fi ṣayé ara yín, ìkan ló máa mú bẹ́ẹ̀, àti èmèrè àti àjẹ́ agbára ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní tó já sí wípé èmèrè lọ́kọ àjẹ́, ó lè pẹ́rẹ́ ẹni èmèrè kó tún wá sọ pé àjẹ́ ni ẹ́ láyéláyé sáàbàdà. Ẹ̀yin èèyàn ẹ la ojú inú yín kẹfì tìta ríran, ẹ yé san owó ẹ̀sìn kiri ilẹ̀. Àǹtí ìgbà tí èmi bá rí àrídájú àkáǹtì tí ẹ lè gbowó sí, tí mo mọ àwọn tó ní tó open àkáǹtì yẹn, tí mo mọ̀ pé tí nǹkan tí wọ́n gba owó yẹn fún tí wọn ò bá tèmi ò bá gbúròó ẹ̀ máa wọ́ ìdí ìyáláyà wọn, wàláì èmi ò ní gbé orúkọ mi ní gbé àkáǹtì kankan jáde, mo ní láti mọ àwọn tó open àkáǹtì yẹn, orúkọ wọn, gbogbo everything bówó ṣe wọlé. Àìjẹ́ bẹ́ẹ̀ èmi ò ní àkáǹtì kankan tí mo máa gbé sílẹ̀ tí máa promote, àti wípé gan kí ni gbogbo wa ń bá kiri gan náà? Ta ni nínú yín nínú ilẹ̀ Yorùbá tí ò mọ ilé ibi tó yẹ kó torí bọ̀ tó bá níṣòro? Ewó tí ẹ ní rádaràdà gan. Ẹ ló bàbá mi àròpọ̀ ire. Ẹ kú ètò ìyá wa. Ẹ kálẹ́ sà. Kò ní rẹ̀yìn o. Àmín sà. Lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Àtẹ̀yìn, àtọmọ, àtọkọ àti ìdílé yín. Ohun gbogbo tó ilẹ̀ alààyè ìkankan bẹ́ẹ̀ ò ní sọ ọ̀pá lọ́wọ́. Àmín Jésù Kristi àtẹ̀yìn náà. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tẹ́ ẹ fẹ́ kí tàwọn ọmọ ẹlòmíì ó dáa yìí tí yóò mọ̀ ní bàjẹ́ o. Mo gbàdúrà tinútinú fún yín láàárọ̀ yìí lọ́dọ̀ mi níbí. Ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìjọ Ọlọ́run. Ní ọjọ́ ayọ̀ yín wọn ní dúró. Àmín Jésù Kristi, àmín 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 lágbára lọ́wọ́ Ọlọ́run, àmín bàbá mi. Ohun kékeré kan ni mo fẹ́ jẹ́ káwọn ènìyàn mọ̀. Yes sir. Ní tí gbogbo ayé mì tìtì, òun ló bí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ní oríṣiríṣi túbà. Ẹnikẹ́ni nínú àwa tá a bá gbàgbọ́ nínú àṣeyọrí ká má máa bá kọrin wípé ẹni ní Yorùbá tó fẹ́ kó nǹkan ṣe a máa fẹnugúnra wa lẹ́nu kiri títì ni. Kò sí kọ́bàyé jẹ́ ó mọ̀ sí i. Lamẹ́ríkà tí mo wà yìí ẹni mélòó ló tó Amẹ́ríkà yìí ṣe fún ju 15%. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí mọ̀ tá a bá rẹ́ni tó máa bú yín ẹ̀yin náà ẹ̀ ní súnra. Pé àwa tá a níṣẹ́ ṣe ni ká máa lọ tá a ń lọ kò sí kọ́bàyé jẹ́ ó mọ̀ sí i. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́lẹ́ẹ̀kejì ìyá mi torí mi fẹ́ gbà wá lákòókò. Ẹ jọ gbogbo ọmọ ẹ̀yin ọmọ olóríire pátápátá ẹ gbọ́ nígbà tí ìyá dára tó sọ wípé wọ́n kì yín wọ́n gbé yín ga gbogbo wa la sì ń gbé sàǹdákátà fún yín fún iṣẹ́ tẹ́ ṣe tẹ́ lè jáde láti sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ wá gbọ́ o ṣe rí ọ̀rọ̀ pé ẹ fẹ́ kó politics jọ pé ẹ fẹ́ lọ dìbò 2023 pé ẹ fẹ́ gbé èèyàn jáde irọ́ ló wà ń bẹ́ẹ̀. Ẹ má fọkàn sí pé ẹ fẹ́ gbé ẹ̀yin YouTube fẹ́ kórajọ ẹ fẹ́ dá ẹgbẹ́ kankan lẹ̀. Ṣé rí constitution 1999
fẹ́ dìbò báyìí irọ́ ló wà ń bẹ̀. Gbé Mahmood padà àbí kí lorúkọ tó ń pè é ẹni tó jẹ́ ààrẹ fún INEC wọ́n ti tún dá Fúlàní padà síbẹ̀. Ẹ má yọra yín lẹ́nu, ẹ jẹ́ ká kúkú jọ fi ká tọ̀ sójú kan kó lè hó. Ẹ jẹ́ ká kúkú pin kó ní kálukú dọ́mú yẹ ẹ gbé. Ẹ̀yin ọ̀dọ́ ẹ ní ṣòfò ẹ̀mí mọ́ o, ìkankanú yẹn ò ní sọnù mọ́ wa lọ́wọ́ mọ́. Ẹ má jẹ́ kí àwọn politicians kankan ẹ má jẹ́ kán kówó sí yín lábẹ́. Mo bẹ̀ yín o, ká kúkú dúró kó ní kálukú dọ́mú. A rí ìlú tí ò pé 10 million tẹ́lẹ̀ ń ṣe rere. Mo sọ yìí mo dúró ná. Ìyá mi ẹ máa bẹ́tò bọ̀ kò ní rẹ̀ yín o. Ọlọ́run á dúró tì yín. Ó dàbọ̀. Ó dàbọ̀ sà bàbá mi. Àbí kò yẹ yín ẹ̀yin youth ẹ̀ẹ̀mẹ́yìn tó kàn náà ọ̀rọ̀ yín o. Ẹ jẹ́ sọ̀rọ̀ o. Èní ò ń ṣọ̀jọ̀ ọjọ́ ọ̀rọ̀ èmi àti yín. Next show mi èmi àti yín lájọ máa. Ẹ má jẹ́ àwọ̀ ṣòkòtò kan náà o. Kí ni rádaràda gan? Kí ni rádaràda játijàti? À ń jẹ́ èkuru kó tán láwo. Ẹ̀yin tún gbọ́wọ́ ìsáwo. Political party wo lẹ́ fọ́n? Kí lẹ̀yin mọ̀? What do you know? Ẹ mọ̀ nǹkankan. Àyínìke wà láyé ẹ mọ̀. Nǹkan àyínì padà. Àwọn bàbá tí ó ń kówó sí yín lápò tó ń gbé yín dìde yìí, ẹ ti gbàgbé pé báwọn náà ṣe bẹ̀rẹ̀ ìgbà táwọn náà kéré, àwọn tó bá yé wọn jẹ́ tí wọ́n gbà bọ̀. Burúkú tó ń kó fún yín tẹ́tí ń gbà sìn, òun làwọn náà gbà tí wọ́n há síbẹ̀. Tó di pé púpọ̀ nínú wọn wọnú ẹgbẹ́ burúkú tí wọ́n lè jáde mọ́, tó wá wo awo ọ̀dájú tó fẹ̀mí yín tó fi ń ṣe sacrifice. Wọ́n tún ti fẹ́ kọ́wọ́ yín bọ̀ bọ̀lọ̀, wọ́n fẹ́ kọ́wọ́ yín bọ̀ ṣọ̀lọ̀, ẹ jẹ́ tètè jára yín. Ibo lẹ ń lọ? Ṣé mọ̀ nǹkan táwọn àwọn darandaran wí ni? They said they are born to rule. Ipe àwọn bàbá wọn Usman Dan Fodio àbí kí ló lórí burúkú yẹn jẹ́ náà tó wá pa tó kún àwọn Fúlàní tó welcome wọn lásán tó dogun. They said they are born to rule. Any country táwọn bá ti dé àwọn máa ń gba country yẹn ni. Àbí nǹkan tá à ń sọ òye yín ni, ṣé tí inú yín fọ́ ni títa orí kò gbọ́ràn mọ́ ni? Wọ́n ti gba Nàìjíríà mọ́ yín lọ́wọ́ ní ká fi mọ́ jà fún tribe lẹ̀. Àwọn Yíbò ń jà fún tiwọn, àwọn Haúsá gan. Even gan àwọn ọmọ Haúsá wọ́n ti pa wọ́n tán. Ẹ bá fún two kingdom. Èyí tó dẹ̀ ṣẹlẹ̀ tó kọjá ìtẹ́ bá sọ pé àwọn Fúlàní ò ní wá attack yín lé lórí. Ẹ tanra yín jẹ. Ẹ tanra yín jẹ. Àánú yín ò ṣe mí. Ṣẹ̀ṣì ń róyìnbó sọ, wàláhì wọ́n á sọ òyìnbó létí ẹlòmíì. Tí ẹ bá lọ kọ́wọ́ ọmọ yín bọ́ṣọ kórìí yín pé sì ká ṣe nọ́mà. Tá ẹ bá lọ gbowó, owó tí àwọn èèyàn ń gbà tó ń sanwó orí burúkú yẹn wọ́n tún fẹ́ máa lò ní ọ́. Wọ́n wá kówó sápá àwọn èèyàn kan, àwọn yẹn wọ́n wá ní kán máa gbógun ti yín, ẹ wá bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà síra yín. Olórí burúkú ni wọ́n bó ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé bó ṣe máa ń ṣe nìyẹn. Owó tó ń fún yín kò ń ṣe pé ó wù wọ́n nínú ọkàn yín, àwọn tó lè pé ebi ń pa yín nígbà tí ò sóúnjẹ, tí gbogbo ìlú dá páropáro tó ní kálukú gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń take care citizen wọn. Àwọn ìlú mi wọ́n máa ń drop. Gbogbo àwọn tó ní ṣọ́ọ̀bù pátápátá during the lockdown ó níye tí wọ́n fún oníkálukú. Bí ṣọ́ọ̀bù ẹ bá ṣe pọ̀ sí náà ṣe máa fún ẹ lówó thousands. Kí ló ń ṣe yín? Oúnjẹ tó yẹ kán fún yín oúnjẹ lásán. Wọ́n gbé pamọ́ fún yín kẹ́bí lù yín bá kẹ́ ikú dànù. Ọmọ tí wọ́n dẹ̀ wà nínú ilé, wọ́n ń jẹ oúnjẹ tó wù wọ́n, wọ́n ṣayé bó ṣe wù wọ́n, wọ́n gbé oúnjẹ tí yín wọ́n lọ gbé pamọ́. Ṣé irú yín ló yẹ kán ti ẹ̀ pè? Débi tẹ́ máa sọ pé wọ́n fẹ́ fún yín lówó kẹ́ sọ pé ẹ fẹ́ gbà bí èyíkéyìí tó bá pè yín nínú wọn. Tó bá sọ pé àwọn fẹ́ fún yín lówó kẹ́ ṣáná sí. Kó jóná àwọn àtọwọ́ ẹ̀yẹn kán jóná papọ̀. Kò sí iye tán lè fún yín, kò lè solve problem ayé yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Paper tí ẹ bùkù míì. Fresh one ìyà, fresh book ìyà lẹ́sẹ̀ sí fún ayé yín. Ẹ jẹ́ tètè lọ́dọ̀wọ́ padà fọlọ́wọ́ kẹ́ lọ jókòó ara yín jẹ́. Tẹ́ ẹ bá mọ̀ ìtẹ́fẹ́ ṣe tó kù kẹ́ lọ sí mẹ́dọ̀. Ẹ̀wọ̀n ẹ̀yin èèyàn mi, ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu. Ó fa ọ̀nà fún ní ọjà o. Ẹ wò àtẹ̀yìn àtẹ̀mí ikú ò ní pa wá. Ẹni tó bá ní ká má dé ní ọjọ́ Friday tó ní ká má wá, ó ń lé mi àtẹ̀yìn àní débà ilẹ̀ àti lànà àti gbèmí tìpìlẹ̀tìpìlẹ̀. Bẹ́ẹ̀ nítorí pé èmi ní tèmi ẹ ṣáà ní tèmi mi ò jẹ́ báwọn péjọ ọ̀tẹ̀. Mi ò jẹ́ báwọn péjọ àbòsí, ọwọ́ mi máa ré funfun nẹ̀nẹ̀ jọ nítorí Ọlọ́run. Báwo ni wọ́n kọ́? Ẹnu mi gbọ́rọ̀, ọwọ́ mi mọ́ bàjẹ́, mi ń jẹ nǹkan bàjẹ́, mi ń ṣe nǹkan bàjẹ́. Bàbá mi
Hello, Baba. Hello. Ẹ kálẹ́ o, a ṣì wà lórí ètò. Olúwa wà pẹ̀lú wa, ọ̀rá wà pẹ̀lú yín. Àmín, àmín. Yes. Ṣé ètò náà ni? Ok, à ń gbọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń pè é. Orúkọ agbègbè máa mọ̀nà wá. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Bọ̀dé kọ́kọ́ ní láti sọ fún àwọn Yorùbá. Ọ̀rọ̀ yìí ti kọjú ọ̀rọ̀ ariwo. Ètò ìdìbò ta tẹ̀ra wa nínú. Ogun ń bọ̀ o. Ẹ má ṣàṣùpara o. Ẹ má jẹ́ káwọn pọ̀lítíṣàn máa tàn yín o. Àwọn pọ̀lítíṣàn tẹ ní wọn láìsí yín o. 7 p.m. Wọn ò nífẹ̀ẹ́ ìlú o. Wọn ò jà fún yín o. Ara wọn ló ń jà fún. Gbogbo yín ẹ dìde. Ẹrú àwọn ọmọ alágbára. Ẹ má dúró dowó. Àwọn ọmọ yìí ẹrú wọn lágbára. Àwọn ọmọ yìí wà ní front line. Tó délé oníkàlùkù yín. Làwọn ọmọ yìí ń jà fún o. Àwọn ọmọ yìí wọ́n ń pa wọ́n. Àwọn tó pa ní tógèètì lẹ́ ń sọ. Àwọn tó pa káàkiri gbogbo àdúgbò. Wọ́n jẹ́ àwọn tó pa ní tógèètì lọ o. Àwọn olórí burúkú pọ̀lítíṣàn wa yẹn. Ìkà ni wọ́n o. Ìkà ni wọ́n. Wọ́n ń gbàbọ̀dé fún wa. Ẹ̀yin alágbára. Ẹ má dúró dowó. Ẹrú àwọn ọmọ alágbára. Ẹ ṣayẹta sí wọn lára. Yorùbá pìpíà bí ọmọ Yíbò. Àwọn Yíbò ti pìpíà. Ẹ̀yin ò pìpíà. Ẹ má ṣàṣùpara. Kàṣàkàṣà ń bọ̀ o. Nǹkan tẹ mú dání yìí. Bẹ́ẹ̀ ṣòro kọ́ ló ṣe rí o. Ṣòro kọ́ ló ṣe rí o. O ẹ tún lọ ń ṣí ṣọ́ọ̀bù. Ẹni ẹ̀ ń ṣiṣẹ́. Ẹni ẹni tó kú ti kú. Ikú yín lọ́gbà kú o. Ikú yín lọ́gbà kú. Wàhálà dẹ̀ sì wà lẹ́wájú. Ẹ má ṣàṣùpara. Wọ́n gbà pa àṣẹ lọ. Ìgbà tó pa àwọn ọmọ yẹn. Alágbára Èkó dìde o. Wọ́n ò dìde fẹ́ mi. Wọ́n dìde fọ́pọ̀ ọba. Àwọn ọba yìí ló ti ń tà ẹrú for century of the century. Àwọn ọba yìí ló ń tà wá tó kó ẹrú nígbà tí òyìnbó ṣòwò ẹrú. Òun lè fi rí Cuba, Brazil, Chile, máa lọ bẹ́ẹ̀ 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 tí wọ́n ń bọ̀ sun, tí wọ́n ń bọ̀ Ṣàngó, tí wọ́n ń bọ̀ Ògún. Àwọn ọmọ Yorùbá tó ta ń gbà yẹn nìyẹn o. Nígbà tó fẹ́ ṣòwò ẹrú, àwọn atakù nílé, wọ́n tún mú wa ní ẹrú ní lórílẹ̀-èdè wa. Wọ́n tún fi wá ṣẹrú. Ẹ wake up. Ẹ lórí o. Buhari ti kú ní gbogbo ìlú fi fọ́ because olúkálùkù wọn. Yàmàyàmà Buhari ti kú o. Buhari ti kú. Tí Buhari ò bá kú, ẹ pé prominent ọba Yorùbá, ẹ pé aṣíwájú tó dá ogun ẹ̀rú, ẹni kó wá búra. Ẹni tí mo gbọ́ àwọn ọba yẹn wá búra. Prominent ọba ni mo wí o. Àwọn ọba Yorùbá ilẹ̀ 7 state 7 àbí 6 tí Yorùbá ní. Ẹ pè wọ́n. Ẹni tó bá síta, ó wá búra. Tí Buhari bá wà láyé fún yín. Buhari kú, òun ni gbogbo ẹ ṣe dàrú. Ní gbogbo ẹ rí báyìí o. Ẹ má sùn o. Gbogbo ọ̀nà tẹ́lẹ̀ àwọn alágbára Yorùbá. Ẹrú àwọn ọmọ wa lágbára. Ẹ má dúró dowó. Wọ́n gbówó bá àwọn alágbára Èkó sí. Wọ́n dìde nítorí ọ̀pá. Tó bá gbówó fún wọn, wọn ò ní dìde. Ẹ fi owó balẹ̀. Ẹ fi owó dá ọmọ Yorùbá lẹ́rú. Ẹ wò. Tẹ́ ẹ bá ṣọ́ra, wọ́n gbalẹ̀ Yorùbá mọ́ yín lọ́wọ́. Ẹ lọ kọ̀ sílẹ̀. Àwọn tó ń bá yín fà á, àjẹ́dá àwọn yàtọ̀ sí nǹkan tẹ́ni. Yorùbá sọ Yorùbá, Haúsá sọ Haúsá.
papọ̀ amalgamation ti expire 99 constitution ó ti dead ní ti kì í ṣe nǹkan tó yẹ ká máa rán mọ́ nìyẹn. ẹ wo ẹ gbọ́dọ̀ dìde tí Yorùbá dìde fúnra wọn tí Yíbò dìde fúnra wọn tí Nàìjíríà dìde fúnra wọn Nigeria must divide that is the only solution. Àwọn international world wọ́n ń wò yìí ẹ̀yin youth. ẹ lọ túra dì jáde ẹ̀yin lẹ́nu ọ̀la kì í ṣe àwọn ọmọ gbogbo àgbàlagbà tá a wà lẹ́nìí irọ́ là ń pa fún yín o à ń tọ̀ yín ni o nǹkan táwa máa jẹ lọ́la. ẹ dìde fún ara yín ọjọ́ mẹ́rin ló kù fáwọn àgbàlagbà gbéra federal mighty ẹni tó continue kọ́ máa pa yù ẹ̀ ń bọjọ́ ọ̀la wa jẹ́ ẹ̀ ń bá àjọ àwọn ọmọ tó máa dìde lọ́la tó máa tò ìlú ẹ̀ ń bà jẹ́ ṣé fífẹ́ láti rẹ̀ ṣe yìí ẹ kó pamọ́ ẹ̀ ń fi oúnjẹ lásán ẹ kó pamọ́ oúnjẹ ẹ kó pamọ́ ẹ̀yin wá sọ pé èèyàn ní ìkà ní àwọn yúùtì yìí gbọ́dọ̀ pa yín tó ní gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ tẹ́ ẹ gbà ẹ lè wí lọ yúùtù lónìí láàs gbogbo gìràgìrà tẹ́ ẹ ṣe yìí ẹ máa tẹ́ sí ẹ fi petrol ẹ fi ń paná ìjọ́rí pé ẹ fi petrol paná láti jọ́ tẹ́tí dá Nàìjíríà sílẹ̀ ẹ digitalize wa ẹ náà ṣe budget àwọn wo lẹ ṣe fún ẹ̀yin tẹ́ ẹ̀ mọ iye population tó wà nílùú ẹ lè recognize anybody kò síná kò sómi kò sọ́sítù kò sí school ẹ wo àṣírí méjì ló wà máa tú àṣírí méjèèjì yẹn fún ilé mi number one Buhari kìíní Fúlàní wọ́n ti dominate Haúsá wọ́n dẹ̀ ti British ti fún ọ ní fígọ̀ tó máa lò. Hello, ṣé ń gbọ́ mi? À ń gbọ́ please. Digitalize wa nọ́mbà kámọ́ èèyàn tó wà lù ṣùgbọ́n Fúlàní ò fẹ́ káṣírí fígọ̀ tó fún wọn kó tú ẹsẹ̀ rẹ lẹ́ni. Ẹlẹ́ẹ̀kejì Fúlàní wọ́n ti dominate Haúsá wọ́n ò fẹ́ liberate Haúsá wọ́n ò fẹ́ education wọ́n ò fẹ́ civilization because wọ́n ò fẹ́ kí population Haúsá kó rise against wọn. Nigeria cannot work. Are you stupid? Work. Let everybody go his own way. That is the solution. The better ready for Nigeria my work. Then put your project on the table. Let's see how it can work. Because minority cannot dominate majority. Wake up. Yíbò, ọ̀rẹ́ wa lọ́jọ́ the most intelligent black people on earth. Ẹ̀fọ́ is Igbo people. Igbo people are the most intelligent. Wọ́n ti ń jà fún kọ́tà yìí ń pariwo lẹ́nu láti 1967. Wọ́n ti ń jà fún. Wọ́n dey give up. Wọ́n ti pa 3.5 million of Igbo. Mélòó láti pa lára Yorùbá tá a pariwo. Ọ̀dẹ̀ ti pa Fúlàní ló pa Hausa. Wọ́n ti pa Fúlàní. So therefore, we have to stand up. We have to. Youth, don't give up. Ẹ lọ túra dì. Ẹ jáde padà. Ẹ físítì gbogbo àwọn olórí yìí. Ìkà ni wọ́n. We have to get rid of them to have peace. And we have to go our separate way. Can you hear me? Ṣé lè gbọ́ nǹkan tó ń sọ àwọn èèyàn kan kọ síbi pé wọ́n gbóhùn wa? Ok, ẹ ń gbọ́ ẹ máa sọ̀rọ̀. Ṣàgbọ́ ọ̀gá tí mo wí, àbẹ́gbọ́. Bẹ́ẹ̀ni, Nigeria is dead. Fight for your race. Let them go. Fulani are dangerous people. Yes. They don't understand anything than violence. And politicians have
no understanding than violence. Àwọn ló ń kí gbogbo woodlands tó lè mọ lórúkọ. Wọ́n á lò wọ́n for election. After election, wọ́n á drop àwọn pípù yẹn. Kò ní ṣe dé àgbèrò sílẹ̀. Ṣé àgbèrò ní ẹ̀kọ́ máa control transportation in a country? Social avenue to generate more, to create employment. Ṣé bá ṣe rú nínú nìyẹn? Àná náà, àná ní, àníná, àná hospital, àná education. They destabilize everything. Is that the way to rule a country? So we have to rise up against them. Àwọn la máa lékè wọn. We will see their end. They can kill so many youth, but they cannot kill us all. Thank you. That is bottom line. Ẹ̀yin àgbàlagbà, tẹ́ ní àṣírí lọ́wọ́, ẹ ró àwọn ọmọ yẹn fún wa. Ẹ má dúró de owó. Àwọn ọmọ yẹn wà ní front line. Wọ́n tó di pé wọ́n máa jálẹ̀ fún yín wọlé. Wọ́n máa pa àwọn ọmọ yín àtìyàwó yín. Iṣẹ́ táwọn ọmọ yẹn ṣe nìyẹn o. Wọ́n dẹ̀ ti sacrifice life wọn. Ẹ bá wa ró wọn lágbára. Ẹ̀yin ọba. My prince. Ẹ support wa torí nǹkan tó ń jẹ ẹ̀yin náà. Ẹ máa ṣe ìbúsí yìí o. My prince ẹ ṣeun. A ní láti round up nísìn ṣe ti gbọ́. My prince. Àti overstay welcome wa bí bọ́ọ̀nà ṣe sóyìnbó. A ní ẹ ṣe. A máa round ẹ̀ up nsìn. Ẹ̀yin sí méjì. Ká fi round ẹ̀ up. Ṣé ti rí Governor Fáyẹmí of Ekiti State? Ṣé ti rí èèyàn tó ń pín oúnjẹ tó lọ gbé oúnjẹ pamọ́? Fáyẹmí presents 109.69 billion 2021 budget proposal pledge minimum wage. Nígbà tó present eléyìí billions upon billions yìí tó present one pledge ẹ̀yìn Èkìtì ní 30,000 minimum wage. 21 ní oní next year ìgbà yẹn lòun ṣe wá plan ní fún yín pé òun ṣe máa execute 30,000 minimum wage. Àwọn tó yẹ kẹ́ lọ sílé wọn kẹ́ juná látòkè kẹ́ juná ní fàrẹwé kí gbogbo lé wọn fa kọ́ kú mọ́lé kan jóná mọ́lé ayé gbogbo yín ò ní da èyí gọ́vnà ẹ máa ṣánkú ni ẹ ní jèrè láyé ẹ ní ṣàǹkan tó da jẹ ẹ máa kúkú òfò ẹ máa kúkú gbígbóná ẹ máa kúkú ìyà ni ẹ̀yin olórí burúkú ẹ̀yin YouTube tẹ́ ẹ bá fi lè tí ẹ bá jẹ́ kí àwọn olórí burúkú wọ̀nyí politicians àgbàgbà òfò wọ̀nyí tí wọ́n bá fi lè ráyè wọnú yín tẹ́ ẹ lọ gba owó tẹ́ ẹ bá ti gba owó ẹ ti gba ayé yín nìyẹn o tẹ́ ẹ bá ti gba owó ẹ ti ta àwọn innocent soul tí wọ́n gbowó ẹ ti ta ẹ̀mí wọn fún wọn nìyẹn. The only solution ẹ má gba owó ẹ sọ fún wọn pé Yorùbá we are going àwọn kàbá ò ní jẹ́ kí any other tribe kó rúùlù. Wọ́n ti ní born to rule ní wọ́n ní country tó bá ti dé wọ́n máa ń gba country yẹn ni wọ́n ti gba Mali wọ́n ti gba oríṣiríṣi. Nigeria is the next ẹ̀dẹ̀ máa lajú yín kalẹ̀ kọ́mọ darandaran tó ń bá màlúù sùn. Wọ́n gba ilẹ̀ yín kẹ́ máa ń ṣerú wàláì tẹ́ ẹ̀ bá jà nísìnyí Ọlọ́run bá ń gbọ́. Bọ́n ṣe máa ní kẹsùn ní ẹ̀yin obìnrin àtọkùnrin ṣàmì pé àwọn gan ṣọkùnrin àwọn náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rádaràda. Bọ́n ṣe máa ní kẹ sí àyàrẹ́ tó máa ní kí màlúù wọn kọ́ máa kó bá sùn fún yín. Ẹ tí mọ̀ nǹkan tó ṣubú tẹ̀lú yín. Eré lẹ máa rò pé ó máa ṣojú yín bẹ́ẹ̀ ẹ̀yin dúró dà wá tó wà ní diaspora káwá jà fún yín. Àwa la máa ṣe ṣó fún yín. Àwa la máa fowó ránṣẹ́ sí yín kẹ́ jẹun kẹ́ sanwó iléèwé ọmọ gan tí ẹ fi lọ wá pẹ́ ẹ fẹ́ bí tẹ́ bá lóyún ọ̀tán tẹ́ bá máa bímọ àwa la máa forí ko school fees wọn àwa la máa san ilé ìtẹ́ ìgbé àwa la máa san aṣọ yín àwa là á fi ránṣẹ́ gbogbo ẹ̀ àwa ni àwa la tún gbé gbogbo kìíní yìí sórí ẹjọ́ mo bí yín ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà kí ni dáúdà yín gan kí ni kó ní dèkó mi yín gan ná kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe gan ná kí ni ipa tẹ́ ẹ fẹ́ kó gangan ná just little one ta ní pé ká ṣe ẹ lè ṣe ẹ fẹ́